làákò ìtàwí yìí ló wọnú gbó o ebi ó ti rìn kọ́ṣẹ́ iná ló jẹ́ pé ó pàdé arákùnrin kan arákùnrin ìtàwí ìmúra tó mọ́ná ìmúra eléyìí ò jọ Yorùbá o láàrin bí ìṣẹ́jú díẹ̀ àwọn míì tí a ń bẹ nínú igbó ọba tí jẹ́ rìsáàfù tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo yìí náà ni a bá sáré tán kí ni tó ṣẹlẹ̀ ń bí wọ́n ti mọ́kùnrin ìṣíkùnrè o èmi ti yín tòótọ́ nínú àwọn agbódegbà fún àwọn adàlúrú iná làákò ìtàwí yìí oúnjẹ ó máa yé wọn pé Yusuf ló kọ tòun Nìjẹ́ lórílẹ̀‐èdè Nìjẹ́ lòun ti wá sí Nàìjíríà. Akọ èjì ti dé o. Àgbà ọ̀jẹ̀ pèdèpèdè ti dé lórí ètò tẹ́tí retí o Kayefi Nla. Gbogbo ohun tó pamọ́ lẹ ó mọ̀ lórí ètò Kayefi Nla. Àtúnṣu désàlẹ̀ kòkò sẹ́hún lórí ètò Kayefi Nla. Ẹ kú dédé àkókò yìí gbogbo tẹ̀tí láǹfààní láti máa gbọ́ wa. Ìjádélé wojú ọmọ inú ojú ló pójú re làá fi wowó. Ojú re báyìí làá fi wo ọmọ tuntun jòjòló. Ojú àṣà kìí rebe tàwòdì kìí rọ̀ràn. Ẹ̀yin tẹ̀ ń láǹfààní àti máa wà ojú yín ò ní ríbi láṣẹ Ọlọ́run ọba. Ẹ kú dédé àkókò yìí o ọ̀dẹ̀ òdùnbí. Ṣàlàáfíà ńlá báyìí Kayefi Nla ń lè tò tó gorí afẹ́fẹ́ lórí ìkànnì yìí níbi tẹ̀ tí ń láǹfààní láti máa gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọ gbánù àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọ ìṣẹ̀lẹ̀ eléyìí tí èèyàn ń gbọ́ téèyàn á máa pé ṣé lórí èpè yìí náà nírú èyí tí ń ṣẹlẹ̀ Ọlọ́run ọba ní ṣọ́ wa gbogbo bá a ti rìn káàkiri inú ayé ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ń tó bá kàn iná ló mọ̀ o nínú ayé yìí ìlàgbé ti rí àwọn tí wọ́n ń jẹrun ara èèyàn nínú ayé tá a wà yìí ìlà ti rí àwọn tí ń mu ẹ̀jẹ̀ èèyàn bí ẹni mu mi ló jẹ́ pé Ọlọ́run ọba mi Èdùmàrè tó dá gbogbo wa iná ló ti fi ìbẹ̀rù Ọlọ́run ọba tó fi sí alọ́kàn ṣùgbọ́n àwọn èèyàn délé ayé tán wọ́n gbọ̀nà mí o ojú kòkòrò àìníbẹ̀rù Ọlọ́run wá jọba ńlẹ̀ ayé tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn má níbẹ̀rù Ọlọ́run tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa kojú bọ̀ tí ò yẹ wọn kojú bọ̀ nítorí àtijọ́ èèyàn nítorí pé mo fẹ́ máa lọ kílẹ̀ ó máa rọ́ ńlọpọ̀lọpọ̀ ti kojú bọ̀ tí ò yẹ ó kojú bọ̀. Ẹ̀lẹ́ o ní ìpínlẹ̀ Ondo Aréyíjàjẹ́ Ògùn Ondo Ẹ̀kìmògùn akínyìn tẹ̀ṣọ́ akínyìn tológun ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tó wáyé lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìdìgbò nípínlẹ̀ Ondo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sáré kàbàkàbà pé kí ló adé ṣé lábẹ́ ọ̀run nírú èyí tún ti ṣẹlẹ̀ àwọn èèyàn mà níbẹ̀rù Ọlọ́run o kí ni tó dé kí ni tó ṣẹlẹ̀ nílùú tí wọ́n ń pè ní omi fọ́n lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìdìgbò nípínlẹ̀ Ondo lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ kọ́lọ́mù ó pọmọ ẹ̀ ṣàkíyèsí o kí bàbá ó fọmọ ẹ̀ létí mọ́ra kí ìyá náà ó pọmọ ẹ̀ ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣẹlẹ̀ tó yẹ pé àá máa fojú parẹ́ bá kò sí ohun tí ó ṣẹlẹ̀ wọ́n lè pé òṣàkọ́ jáde àwọn àá máa dẹ́jà kò sí ohun tí ó ṣe fún ni nígbà wọ́n bá bẹ̀rẹ̀ sí ní polongo pé àwọn ajínigbé wọ́n ń jíyàn gbé o wọ́n ń ṣe báyìí o téèyàn wá bẹ̀rẹ̀ sí ní di pé ó wá bẹ̀rẹ̀ sí dẹ́jàrú ẹ̀ pé àwọn ajínigbé wo ta ni wọ́n wà jí gbé ṣeṣerú ẹ̀mí wá ni Ọlọ́run ọba mi Èdùmàrè ò ní jẹ́ káburú ó kàn wá nítorí pé ẹni tó kàn ló mọ̀ o àbúrò ayé ò ní kẹ́ni kọ̀ọ̀kan wá ẹni tó bá sì jì sí kòtò ìlókàrà yòókù lọ́gbọ́n bẹ́ẹ̀ bá rẹ́ni tó gbé ìwọ́n bá jẹ̀mí ni bí ń ṣe ṣe rèé ọ̀rọ̀ tí ìdọ́dọ̀rú ẹni bẹ́ẹ̀ ni ẹni ìjà òde bá irú wọn ní máa ń pèrè lọ́kùnrin
pé wọ́n má dà wọ́n mú bọ́ ó máa ń kọjá arú ẹ̀ ń gbò bá ṣẹlẹ̀ sí ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó já kíkọjú ń gbà míì nígbà ogun bá dé wọn ò ní mọ ohun tá a mú mọ́ ohun tá a ń pè ní bẹ̀rù bojo nìyẹn. ló fi jẹ́ pé Elédùà nìkan la máa gbàdúrà sí kírú ẹ̀ máa ṣẹlẹ̀ sí wa. lábẹ́ ìjọba àbílẹ̀ Ìdìgbò ìṣẹ̀lẹ̀ abú kan ti ṣẹlẹ̀ níbi táwọn kan ti pé adúpẹ́ o nílẹ̀ Yorùbá àdẹ̀gbọ́ àwọn ogun ajínigbé mọ́ àgbógun làásìgbò àgbógun wàhálà mọ́ láti bí oṣù bíi mélòó kan ló tún sọ kìjí o lábẹ́ ìjọba àbílẹ̀ Ìdìgbò nípínlẹ̀ Ondo. kí ni tó ṣẹlẹ̀? arákùnrin kan ló jẹ́ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ọdẹ ni. arákùnrin tí ń ṣiṣẹ́ ọdẹ yìí ló jẹ́ pé kóun ó wọnú igbó kó lọ́ọ́ máa pẹran bó bá lọ láàárọ̀ ó lè lọ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ yóò pẹran wálé. ìgbà míì sì wà yóò ti ráwọn tí a ń ṣọ́gbọ́n nínú àwọn agbègbè náà pé báwo ni owó yóò ti wù sí wọn yóò kí wọn nu oko yóò sì máa bọ́dẹ tiẹ̀ lọ. ẹ̀bí èròǹgbà ọdẹ tó wọnú igbó ni pé kóun ó rẹran pa kóun ó pẹran wálé káwọn ọmọ àtìyàwó kí wọ́n jẹ́ kí mọ̀lẹ́bí ó wà láyọ̀ kóun ó gbé tóun lè tànú ẹ̀ kóun ó ta kóun náà lówó kóun ó fi ṣàyé. àpò ìtàwé yìí èròǹgbà tiẹ̀ rẹ̀ ó tó fi ń lọ ní gbogbo ìgbà. ìlàṣẹ ń gbà á ládùúgbà pé kódùmarè ó máa ṣọ́ wa kó má jà bọ́ sọ́wọ́ ká má sí lẹ́jọ́ ebi bá ń palẹ̀ ká má rìn lọ́nà níjọ́ tẹ̀bí bá ń pọ̀nà. ọlọ́run ọba mi Èdùmàrè nìkan ló lè kó wa yọ àtàwa fúnra wa náà. káyé máa dájà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ iná ní ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáńlá ayé. àríbi táwọn èèyàn ibi tí wọ́n dájú dé tẹ́lòmíì yóò módìdí èèyàn tí ó fi ṣọṣẹ́. àríbi táwọn èèyàn dájú dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀sọgbànú eléyìí tá a ti mú wá tí wọ́n máa fẹnu wọn kàrà bolobolo bí ọwọ́ èèyàn yé báyìí ńlá wọ́n rà á o odidi ojú èèyàn ọkọ̀ èèyàn yé báyìí ńlá wọ́n rà á tí wọ́n sì lé gbogbo ẹ̀ lẹ̀ kábíyèsí ọlọ́run ọba mi Èdùmàrè. láìṣe ẹ̀yà ara ẹran láìṣe ẹ̀yà ara òbúkọ láìṣe ẹ̀yà ara ajá tó jẹ́ tọmọnìyàn ọlọ́run ọba mi Èdùmàrè nìkan lọ́ba tá a gbà ọlọ́run ọba mi Èdùmàrè nìkan lọ́ba tá a pè kó dákú dábọ̀ kó gbà wá níbi táyé gbé ń lọ. ìjọba máa ṣe tiwọn àwọn aráàlú ń ṣe tiwọn ọkọ ń ṣe tiẹ̀ fún ìyàwó ìyàwó ń ṣe tiẹ̀ fọ́kọ bàbá ń ṣe bẹ́ẹ̀ fọ́mọ ayé wa díjú ojú àwa níbẹ̀rù ọlọ́run mọ́. àpò ìtàwé yìí ń ló wọnú gbó o èbí ó ti ń rìn kọ́ṣẹ́ iná ló jẹ́ pé ó pàdé arákùnrin kan. àpò ìtàwé ìmúra tó mọ́ ní ìmúra eléyìí ò jọ Yorùbá o ló bá súnmọ́. àpò ìdákùn bò ní o ibo ló ti ń bọ̀ ibo ló ń lọ nínú igbó yìí pé èèyàn náà sì jẹ́ nǹkan tẹ́lẹ̀ ẹkùn ni ó ti ń bí léèrè ọ̀rọ̀ báwo ló ti jẹ́ báyìí kàṣá báyìí káwòdì. láàrin bí ìṣẹ́jú díẹ̀ àwọn míì tí a ń bẹ nínú igbó ọba tí jẹ́ rìsáàfù tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo yìí ẹ̀yìn náà ni a bá sáré tán kí ni tó ṣẹlẹ̀ ń bí wọ́n ti mọ́kùnrin ìṣíkùnrè o. èmi ti yín tòótọ́ nínú àwọn agbódegbà nínú àwọn tí ń fi mú fílẹ̀ fáwọn aṣebi nínú àwọn tí ń fi mú fílẹ̀ fáwọn ajínigbé nínú àwọn tí ń fi mú fílẹ̀ fún àwọn adàlúrú iná làákò ìtàwí yìí. ìbolo tí ń bọ̀ ìbolo dé kí ló kọ tí wọ́n ń jẹ́ o àkò yìí sọ̀rọ̀ ilẹ̀kùn o oúnjẹ ó máa yé wọn pé Yusuf ló kọ tòun Nìjẹ́ lórílẹ̀‐èdè Nìjẹ́ lòun ti wá sí Nàìjíríà Yusuf tó wá látorílẹ̀‐èdè Nìjẹ́ tó wọ Nàìjíríà wá ọ̀nà ọbọ̀ ló gbà wọlé ìjọ gbé bílẹ̀nì ní àbọ̀ wọkọ̀ wọlé o iṣẹ́ kí ló pò fẹ́ wá ṣe Nàìjíríà kó tó wọlé kó tó di pé ìpínlẹ̀ Ondo iná ló balẹ̀ gùdẹ̀ sí onírúurú ọ̀rọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ibi arákùnrin yìí léèrè ṣé ẹ mọ̀ pé lọ́pọ̀ ọgbà bí èèyàn bá ti rí di òtítọ́ àti òdodo èèyàn lè máa sọ̀rọ̀ lérèfèé láti lè jẹ́ kí ó fìdí òdodo múlẹ̀ nípa arákùnrin tí a ń pè ní Yusuf eléyìí tí a mú nínú igbó lábẹ́ ìjọba àbílẹ̀ Ìdìgbò eléyìí tó ń bẹ ní omi fọ́n arákùnrin wọn bí léèrè ọ̀rọ̀ ó dáhùn ó jẹ́ oyè wọ́n pé Yusuf lòun jẹ́ ọmọ orílẹ̀-èdè Nìjẹ́ lòun wíwá tóun wá sí Nàìjíríà àwọn kan ní ọ̀rọ̀ òun wá o
òun wá fimú fílẹ̀ lórí àwọn ibi táwọn ó gbà wọlé táwọn máa jíyàn gbé. ọ̀tọ̀ làwọn ajínigbé eléyìí tá a ti ń gbọ́ Nàìjíríà tẹ́lẹ̀, ọ̀tọ̀ lára àwọn ajínigbé tí wọ́n jíyàn gbé tí wọ́n wá pe àwọn mọ̀lẹ́bí ẹ dákun òye báyìí lágbà o, ẹ dákun bẹ́ẹ̀ bá ti lè fi àwọn tá a fẹ́ gbà yìí bẹ́ẹ̀ bá ti lè sanwó wọn ńṣe làwọn ó pa wọ́n o. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ajínigbé lè tá a gbọ́ ní Katsina, ní Kano, ní Kebbi, ní Borno káàkiri, nígbà wọn bá kó àwọn èèyàn wọn ò dúnkokò mọ́ ìjọba, wọn ò dúnkokò mọ́ àwọn mọ̀lẹ́bí wọn, ẹ kó iye báyìí wá wọn ò gbà á. ṣùgbọ́n arákùnrin Yusuf tó wá láti Niger, ìjínigbé tiwọn ò yà bẹ́ẹ̀ o. ẹ̀yà ara iná ni Yusuf tó wá láti Niger làwọn ń tà. ẹnikẹ́ni táwọn bá jí gbé ń tà wọn, àwọn ò nílò láti máa bìyàn lẹ́rìí ọ̀rọ̀ ìpè ẹ̀dákun o, mọ̀lẹ́bí yín dà, ẹjẹ́ àpè wọ́n 2 million 20 million lágbà rárá o. ìjínigbé tí wọn ò lọ bẹ́ẹ̀. Yusuf tó wá láti Niger ṣàlàyé ọ̀rọ̀. àwọn tàwọn o báwọn bá jíyàn gbé àwọn ò nílò àti máa negotiate pẹ̀lú ìjọba, àbáwọn ò negotiate pẹ̀lú mọ̀lẹ́bí àwọn táwọn mú. ìṣe làwọn ò máa wọn ẹni táwọn ò ṣekú pa wọ́n, táwọn ó bẹ̀rẹ̀ sí ni máa pín ẹ̀yà ara wọn tà lékìrí kábíyèsí Ọlọ́run ọba. láì ṣe pé èèyàn ń ṣe léyà bẹ́ẹ̀ èèyàn ń ṣe new year, èèyàn wá ra màálù ó bẹ̀rẹ̀ sí í pín. odidi èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pín o. ọ̀tọ̀ làwọn tí ó gbà fún, ọ̀tọ̀ làwọn tí ó gborí, kábíyèsí Ọlọ́run ọba. ibi abárìndé láàrin ọmọ, nǹkan ń ṣẹlẹ̀ ń dúníyàn, nǹkan ń ṣẹlẹ̀ nílé ayé tá a wí yìí o. nígbà wọn fi mú Yusuf kó tó di páwọn agbófinró débẹ̀ tí a bẹ̀rẹ̀ sí ní bí léèrè ọ̀rọ̀, wọ́n tú ẹrù tó gbé dání nípínlẹ̀ Ondo lábẹ́ ìjọba àbílẹ̀ Ìdìgbò. bí Yusuf ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ o, tó ń jẹ́ oyé wọn pé òun tàwọn kì í ṣòun nìkan, àwọn pọ̀ táwọn ti wọlé sórílẹ̀‐èdè Nàìjíríà. ìjínigbé tàwọn kì í ṣe káwọn jíyàn gbé máa pè ìjọba máa dúnkòokò, máa pe àwọn mọ̀lẹ́bí wọn pé báyìí lágbà. àwọn ò lójú àánú tiwọn. bí ìtàkùn ikọ̀ tí wọ́n mú jò níyì ní Borno tó bẹ̀ sí ní sọ̀rọ̀, tó jẹ́ gbajúmọ̀ nú àwọn tí ń jínigbé tìyìn ń pé òun tòun o bóun bá ti pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé, bí wọn ò bá ti dáhùn òun ó pa àwọn ẹni tóun jí gbé, òun ó sì gba ẹ̀jẹ̀ wọn, òun ó bẹ̀ sí máa mú láì ṣe pé èèyàn momi, láì ṣẹni tí mu wáìnì, kéèyàn ó dìídì gbé ẹ̀jẹ̀ èèyàn kó máa gbé mu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. èyí tí a mú bọ̀ níbi ìhun náà ti wí rèé. Yusuf tí a mú yìí o ló jẹ́ pé ẹ̀yà ara èèyàn ìlà wọ́n ń tà nígbà tí wọ́n fi tú ẹrù rẹ̀ káìkáìkáì. Ọlọ́run ọba mi Èdùmàrè ó kú ṣàánú wa. onírúurú àwọn nǹkan kàyéfì, onírúurú àwọn nǹkan tí ń bani lẹ́rù ènìyàn bá nú ẹrù rẹ̀ nígbà tí wọ́n fi tú. ìgbà tí wọ́n fi tú ẹrù arákùnrin tàwé yìí, wọ́n bá ọ̀bẹ, wọ́n bá idà, wọ́n bá àwọn oògùn abẹnugọ̀ngọ̀, onírúurú igbá àwọn àdó lọ́lọ́kọ̀ òjọ̀kan ènìyàn bá nú ẹrù ẹ o. èyí tó wá ṣe ní kàyéfì ni pé nígbà tí wọ́n fi tú ẹrù rẹ̀, aṣọ àwọn ọmọ ológun, àwọn sójà eléyìí tí wọ́n bá ń bẹ̀ yóò fẹ́ tó bí 30 ni wọ́n tú gbogbo ẹ̀wọ̀. ibo ló ti aráṣọ? ìgbàgbọ́ wà wípé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ológun tó káṣọ wọn yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn iná ló jẹ́ pé ó ti ṣekú pa wọ́n. wọ́n ṣekú pa àwọn ológun, wọ́n káṣọ wọn, wọ́n wàá fi máa dógò sójú ọ̀nà, wọ́n máa wá dá àwọn ọkọ̀ dúró, wọ́n máa máwọn èèyàn ṣíkúṣíkún bí ẹni mádìyẹ́nú àgò, wọ́n mú wọn, wọ́n lọ pa wọ́n, bẹ̀rẹ̀ sí ní tẹ̀yà ara wọn. ìbéèrè rèé o, àwọn wo lẹjọ́ ń ṣekú pa àwọn ènìyàn? àwọn wo ni ń ra àwọn ẹ̀yà ara wọ̀nyí lọ́wọ́ yín? kọ́lọ́wọ́n ọba mi Èdùmàrè kó ṣàánú wa. ẹnu onípọ̀hún láti gbọ́ pọ̀hún, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá. máa fẹ́ fi díẹ̀ wọ̀n wá nù fọ́nrán eléyìí tẹ́lẹ̀ dójú aṣebímọ Afurasi Yusuf tó wá láti Niger tó gbà pínlẹ̀ Ondo wọlé, lẹ́yìn tí wọ́n mú gẹ́gẹ́ bí adàlúrú, lẹ́yìn tí wọ́n mú gẹ́gẹ́ bí ajínigbé. kí ni tó ń fúnra rẹ̀ sọ? ẹ jẹ́ á farabalẹ̀ gbọ́. ọwọ́ tẹ afurasí bandit kan o, ẹ̀yin èèyàn nípínlẹ̀ Ondo láàárọ̀ yìí ni o, ní nǹkan bíi aago 10 àárọ̀ yìí, náà sọ wípé ọwọ́ mà tẹ ọ̀gbẹ́ni tẹ́ǹwó yìí náà ni o, tó sojú wòkòwòkò yìí nínú igbó rìsáàfù Omi Ìfọ̀n
ní Ìdìgbò local government area nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ o ẹ̀yin èèyàn mi ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ o ẹ máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá yẹn bó káàkiri tààràtààrà kó kálé kó kóko kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ó ti tó bí almost oṣù kan báyìí tàtẹ̀ ti gbọ́ pé wọ́n jiyàn gbé ńlẹ̀ Yorùbá gbogbo ìdíkòkò mọ́ ni ìjínigbé gbowó lọ́wọ́ ẹni ìpààyàn nípakúpa gbogbo ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ lọlẹ̀ ná díẹ̀ láti gbà tí Sunday Igboho sà owó babadami ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní tó ti bọ́ sójú iṣẹ́ tó ti múra síṣẹ́ lóní sàn-án àgbúrò pé wọ́n ń jiyàn gbé àbí wọ́n ń dènà dẹni lójú ọ̀nà mọ́ gbogbo àwọn kinní yẹn ó ti kú rewéregbò àmọ́ ó tún wá jẹun tó tún wá yani lẹ́nu o láàárọ̀ yìí náà ni o kódà wọ́n ní gbogbo àwọn local vigilante àwọn aráàlú tí wọ́n kẹ́fì alàgbà tẹ́ ń wò yìí ni wọ́n sáré fi gbé ta o pé ẹ wá wò ó àti rí bandit ni o inú báàgì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ ló kún bámúbámú fún aṣọ àwọn sójà ohun tó wá jẹ́ ìyàlẹ́nu bẹ̀ ni wípé aṣọ sójà tí wọ́n bá ń bẹ̀ orúkọ ọmọ Yorùbá ní ń bẹ lára aṣọ yẹn o ẹ̀yin èèyàn orúkọ ọmọ Yorùbá ni wọ́n kọ sára aṣọ sójà tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ níbo ló ti rí aṣọ sójà níbo ló ti rí gbogbo nǹkan tó di gágágá sínú ẹrù rẹ̀ Olúyọ̀mí ni wọ́n pe orúkọ alàgbà sójà tí wọ́n sọ pé ń bẹ lára aṣọ yẹn tó túmọ̀ sí pé wọ́n ní ó ti pa sójà yẹn ni o pé torí pé ó pa sójà yẹn ló wá jẹ́ kó kó aṣọ ẹ̀ dání tóun náà fẹ́ máa wọ aṣọ sójà láti máa fi ṣiṣẹ́ iṣẹ́kíṣẹ́ iṣẹ́ àgbákò tí wọ́n ń ṣe káàkiri nínú igbó Fúlàní ni wọ́n pè o àmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tọpinpin ẹ̀ tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ó lóun ò kì í ṣe Fúlàní o pé láti Nìjẹ̀ lòun ti wá o kí wá ló sún ẹ láti Nìjẹ̀ tó fi bọ́ sórílẹ̀-èdè Nàìjíríà tó ń rìn káàkiri nínú igbó rìsáàfù Ọmí Ìfọ̀n tí ń bẹ ní Ìdìgbò local government area nípínlẹ̀ Ondo màá yí kíní ọ̀hún sókè ní ìsìn tẹ́ farabalẹ̀ gbálàyé lẹ́nu ìtọ́rọ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti ń gbọ́ pọ̀ ọ̀hún bẹ́ẹ̀ sì ní ẹnu ọlọ́fà náà láti ń gbọ́ Musa àmọ́ ṣáájú àkókò ńkọ́ wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà ń bá nù báàgì náà lẹ́ ń wò yẹn wọ́n ní wọ́n bá fóònù ń bẹ̀ wọ́n bá idà àwọn Fúlàní wọ́n bá ń bẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn abẹnugọ̀ngọ̀ ni wọ́n tún bá nínú báàgì yẹn wo eléyìí gbẹnu tán o kọlọ má jẹ́ ká bọ́ sọ́wọ́ níbi tẹ́ pẹ́ kalẹ́ tẹ́ta gbòǹgbòdì lágbára Ọlọ́run ọba Èdùmàrè mà ní bọ́ sọ́wọ́ ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi láì wá dènà pẹ̀lú ẹ jẹ́ yín kíní ọ̀hún sókè kẹfì balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu alàgbà wọn torí pé kíni wọ́n interview ẹ̀ tóun náà sì ń sọ̀rọ̀ kódà ó gbọ́ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wò ó ó gbọ́ Yorùbá ẹnìkan ní kó gbójú sókè lọ́wọ́ kan báyìí sì ni ó sáré gbójú sókè tó túmọ̀ sí pé ó mọ nǹkan tí ń ṣe bó ṣe gbọ́ Yorùbá náà ló tún gbọ́ èdè òyìnbó kí wàá lóhun tó rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ ẹ jẹ́ yín kíní ọ̀hún sókè kẹfẹ́ balẹ̀ gbálà yí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí ẹ má yí kó ń bẹ́ẹ̀. What is the name of your guy? What do you find inside the forest? What do you find? Which work? Hello? They don't carry this year on a serious Oh yeah, matter. na serious matter. Bandit ni. They don't reach here. Aṣọ sójà tá gbà lọ rẹ̀ rí o. Let your people come. Hello? Ẹ mọ̀ bẹ́ẹ̀ o bandit ta mú o. Bandit ta mú nù rìsáàfù. Aṣọ sójà láìfù. Omi fọ́n ló ti ṣẹlẹ̀ o. They don't carry am reach here. Say it's a serious matter. Let your people come. If you can come by yourself, come out with this matter. I'm not going to tell you. I'm going to tell you. I'm going to From which state? Which state you don't come? From which state? No talk.
Which state you do? From which state? Niger. Niger. Emma do. Emma now. Emma now. Niger. Emma now. Where are your other people? Where are they? Where are your guys? Talk now. What is your name? Yusuf. From Niger. What is ambition? You march before you come here. You know hear English, ba? You hear English? Why you no talk? Eh? Why you no talk? Wetin happen? Why you no talk? Ọmọ àti fashion rẹ̀ ẹ̀dẹ̀ pẹ̀rẹ̀. Bàbá, àjọ kú ni. Omi fọ́n ló ti ṣẹlẹ̀ o. Nínú rìsáàfù rẹ̀ ti lu ẹgbà wá owó. Lómi fún má rìsáàfù ó etiri o. Ó etiri. Aṣọ àmì ìtagbà lọ rẹ̀ ní o. Wọ́n ti yìnbọn ní gbó. Wọ́n ti mú ọ lómi fún púpọ̀ ọ̀rọ̀ mu. Gbogbo Yorùbá gan. Wọ́n ti mú Boko Haram lómi fún owó Adama tí ọmọ kan. Ẹni kìíní gan lélẹ̀. Ó máa ṣe rí ìpẹ́ sí máa wà náà. Ó yẹ kí wọ́n ti sọ lẹ́yìn ẹ̀ wà mẹ́rin. Aṣọ méjì. Ara àwọn aṣọ sójà tán paná kò yìí. Ó náà fi ọpẹ́rẹ́tì. Wọ́n ti pa ni. Torí aṣọ táwọn wò yìí, ọmọ yìí ó kọ́ ọmọ Yorùbá níbẹ̀ láàrẹ̀. Ẹ má dẹ̀ wò. Lọ́ba àdá tó fi ń di owó nì. Esa ni. Ẹ mọ̀ pé ìrẹsì ní bẹ̀rẹ̀. Kíní kan bẹ nínú bí? Àwọn kan kankan sí. Kẹ́ni kí mo ẹ̀? Kẹ́ni Nkẹ́ni cup at 20 on the 15 2024. ẹ̀yí ara rẹ̀ wò dáadáa ṣé èèyàn kan bẹ lára rẹ̀. Ọmọ Yorùbá lẹ́ni báyìí wọ́n ti pa. Aṣọ tó dáná kún un ní àwọn Yorùbá ń bá nù. Ìyẹn náà lórúkọ. Olókọ lórí ọmọ Yorùbá ní Olúyọmí. Yusuf sì ló kọ títí ẹ̀ Fúlàní ni. Àkàkọ́ bẹ́ẹ̀ bì. Ẹ̀yà kí a tú ara rẹ̀ ká yọ dábàá. Ọ̀tá mọ̀ ní. Yìí ní ṣe wọ́yọ́wọ́yọ́ yìí o. Ló wà nínú tìsàlẹ̀ ló wà nínú tìsàlẹ̀. Stand up, stand up, stand up. òun rèé o Yorùbá ti pé bí kò lè ò bá pani tòde ò ní pààyàn ọmọ Yorùbá àtàtà kì í ṣeun tá a wà pé àtìgbà kámú lórí ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ṣẹ̀lẹ̀ bú tí máa ń ṣẹlẹ̀ láwọn tó jẹ́ pé bàbá tiẹ̀ pé a ò rírú èyí rí o àfi ń dẹ̀rù bọ̀ lọ́rọ̀ ni kó dídí bàbá ó dìídì ìmọ̀ọ́mọ tó bínú ẹ̀ kó máa kó ìbásùn fún títí ọmọ náà ò fi lóyún títí ọmọ ò fi bímọ ẹ̀pà burú tó tó láyè yóò sí èlò ìjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá ń fojú rí ọ̀pọ̀lọpọ̀ ohun tá a bá ń gbọ́ kábàpẹ́ kò lè ṣẹlẹ̀ o bí ò bá sáwọn ọkùnrin eléyìí tọ́lọ́ ń fi ṣe gàrí tíra láti rárá ọkùnrin tá a wí tó ń pèrè ní Yusuf látorílẹ̀‐èdè Niger
ẹ mọyì ẹ̀mí àwọn èèyàn eléyìí tó ti lè lọ sí i, ẹ mọyì ẹ̀mí àwọn èèyàn tó ń gbèrò láti gbà àwọn ológun eléyìí ta aráṣọ wọn, ẹ mọyì àwọn ológun tí wọ́n jẹ́, báwo ló ṣe ráṣọ ológun, kí ni tó fẹ́ máa faṣọ ológun ṣe. ìjọ ti ń bẹ nínú ìlànà àwọn tí wọ́n jẹ́ fúlàní nìjẹ́ bí ẹ bá wọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ daran ṣáṣọ ogun ni wọ́n máa fi daran náà. àwọn tí wọ́n mú wọn yìí kí láàbù pípé ta lè pé ó ń bẹ lórí wọn. ọ̀rọ̀ rẹ̀ o, àwọn àjálù ńlá ní ìṣẹ̀lẹ̀ káàkiri kọ́lọ́hún ó má jẹ́ kó sojú kọ wá, nítorí pé bàbá gbìyànjú tá a tètè gbé ìgbésẹ̀ lórí àwọn ohun tó ń ṣẹlẹ̀ ó ń bà wọ́n ládẹ́ẹ̀dẹ́ o. bàbá pé káyọ̀ǹda wèrè pẹ̀lú òkú ìyá ẹ̀ ó lè gbé kó sùn jẹ. a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà a gbọ́dọ̀ fi ṣeré. bàbá sì rí nǹkan káwa náà sọ pípa ọ̀pọ̀lọpọ̀ kan mọ́nú. ẹlòmíì yóò rí pé ẹnìkan bẹ̀rẹ̀ gbé òun o, ẹ̀jẹ̀ ló ṣe ṣolóṣolo wọlé o, kò ṣalápàtà kì í tẹran o. ọ̀pọ̀lọpọ̀ gọ́tà tó gba wájú yín kọjá ló jẹ́ pé ẹ̀yin ó máa rí ní gbogbo ìgbà ńlẹ́ máa rí tẹ́jẹ̀ ó máa kọjá bẹ̀ tẹ́ẹ̀sì béèrè. ẹ̀wọ̀n ń gbé àkọ́kọ́ mi lọ́wọ́ o kí a máa lọ ṣàbúrú kàn mí o, ìgbọ́mọ rẹ̀ bá jáde bí a bá lọ gan lọ́pàá bó bá jò ní ọ lọ fi ṣòrúbọ ńkọ́. o gbọ́ pé ọmọ ará àdúgbò kan àwọn ẹnìkan iná ní ọmú tí ọ lọ fipá bá lò pọ̀, àwọn kan ní ọmú ní ọ ṣe bàṣàbàṣà ní à ń gbé ọmọ tèmi kọ́ ò nígbà bá ṣàṣeyọrí lórí ọmọ tiẹ̀ lórí ẹ̀ orí ẹ̀ lọ̀rọ̀ ń bọ̀. ìlàṣẹ gbọ́dọ̀ fúnra wa ká mọ̀ bá ti máa fọwọ́nú tá mọ̀ bá ti máa gbèjà ara wa. gbogbo ẹ̀kọ́ náà la máa dúpẹ́ ìjọba òṣèlè fún ìjọba òṣèlè yìí ká sì bẹ́ lọ́hùn. gbogbo àwọn èèyàn tí wọ́n pera wọn ní òjíṣẹ́ ọlọ́run, àwọn èèyàn tí wọ́n fira wọn sáàyè wípé àwọn jálágbẹnusọ fọlọ́dùmarè sí wa, àtàwọn tó jẹ́ babaláwo tí wọ́n lọ́wọ́ nínú ìwà aláàbí. ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo eléyìí tí wọ́n kórí èèyàn mọ́ lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn alálùfáà tí wọ́n ti kórí èèyàn mọ́ lọ́wọ́ tí wọ́n ti kéyìrà ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé pásítọ̀ eléyìí tí wọ́n jẹ́ pé ohun tí wọ́n bá lọ́wọ́ wọn yìí ò kọjá bẹ́ẹ̀. tọmọbìnrin kan la gbọ́ láìpẹ́ yìí tá a sì máa fà lórí ètò kàyéfì lọ́mọ tó jẹ́ pé ìyá ẹ̀ iná ló dìídì mú lọ sọ́dọ̀ pásítọ̀ ẹ̀dàkùn ẹ̀ bá ń ṣàdúrà fún o tí pásítọ̀ kọ ọmọ mọ́lẹ̀. ọmọbìnrin ọmọ 16 years tí pásítọ̀ bẹ̀rẹ̀ sí ní kò bá sùn fún, pásítọ̀ kò bá sùn fún tán ó tún kì í yẹ́ ẹ̀ mọ́lẹ̀ ó tún kó fún yàá. bó ṣe ń ṣe tìyá ní í ṣe tọmọ. nígbà ìgbẹ́yìn àbú ló ṣẹlẹ̀ sáwọn méjèèjì àtìyá àtọmọ. ọmọ ló kọ́ jẹ́ pé ìṣe ló dẹ̀jẹ̀ títí tẹ̀mí fi bọ́ lára ẹ̀. kó tó kọ ìyá náà tíyẹn náà dẹ̀jẹ̀ ló tó wá ké gbàjarè pẹ́ dákú o. ẹgbòun gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà alàgbà báyìí iná ní bóun sùn. òun ti mọ̀ ó ń pé ọmọ òun ọmọ ọdún mẹ́rìndínlógún 16 ó tún báyẹn náà sùn, ọmọ ti ṣẹ̀jẹ̀ títí ọmọ fi kú. òun rèé òun náà tún ti bẹ̀rẹ̀ o kẹ́mi ó tó bọ́ lẹ́nu òun. làṣẹ ń pè ní bá wọ̀ wákùwà yóò rírì kúrì. kálukú wa la lẹ́lẹ́dàá la lọ́lọ́dùmarè léyìí tó dá wa. bàbá mọ̀ gbèsè tá a gbé bàbá mọ̀nà àtọ̀ tá a bá mọ onírúurú àwọn ohun tá a ṣe tó fi máa jẹ́ pé kílẹ̀ ayé tiwa náà ó sọ kò sí ohun tó burú ń bẹ̀ kò léèwọ̀. ìpè kẹ́yìn ó jẹ́ dókítà kó máa tọ́jú yàn ìyẹn ò pé abẹ́yà dókítà ní mí o wọn ò wá lè ṣí ṣọ́ọ̀bù kan kí n fi nǹkan kan síbẹ̀ kó máa bá mi tà kówó máa wọlé o. ìyẹn ò pé kí dókítà ó máa lọ ilé ìjọsìn o. bí pásítọ̀ bá nílé ìjọsìn bó bá ń ta gáàsì kò sí ohun tó burú mbẹ̀ ìbọ́jọ́ ìsinmi ni ó fi máa lọ ilé ìjọsìn. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti dàrú lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá. ìgbẹ́ bá bẹ̀rẹ̀ sí ni rí i pé wọ́n ń fi ètò ṣọ́ọ̀ṣì sáàárọ̀ ọjọ́ ajé tí wọ́n máa wá sọ fún yín pé aago 8 àárọ̀ lẹ́ẹ̀dẹ́bẹ̀ lọ́jọ́ monday o ìwọ níṣẹ́ tí wọ́n ń ṣe àbí. o láwọn àwọn kọ́sítọ́mà tí yóò dúró dè ọ́ ó wá fokòwò tiẹ̀ lẹ̀ olóńgbò okòwò ẹlẹ́ni olóńṣe kóríyá fokòwò ẹlòmíì yìí okòwò tiẹ̀ yóò máa wá gbèrú sí i okòwò tiẹ̀ yóò máa lọlẹ̀ nígbò bá wá tó àkókò kan ìwọ tó mọ́wọ́ wá níjọ́ monday ní àwọn pé adẹ̀ tí wàá gbé ṣọ́ọ̀ṣì wa kú òun bí o àti lọ sí sáìtì o àti lọ kọ́ ńlá síbẹ̀ owó yìí ni wọ́n sì fi ń kọ́ bẹ́ẹ̀ ló wà nínú ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ ló wà nínú àwọn ẹ̀sìn míì. kí gbogbo alọ́mọ orílẹ̀-èdè nàìjíríà tá a bá lè gbìyànjú tá a nígbàgbọ́ nínú ara wa tá a sì nígbàgbọ́ nínú olódùmarè tó dá wa
àníbọ́wọ́ o irú eléyìí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo lábẹ́ ìjọba àbílẹ̀ Ìdìgbò ni ló jẹ́kọ̀ọ́ fún wa káwa náà máa ṣọ́ra bó bá yẹ pé àwọn tí wọ́n mọ̀ ọ̀gbẹ́ni tó pe rẹ̀ ní Yusuf eléyìí tó jẹ́ Fúlàní láti Nìjẹ̀ tó pé káwọn ó pe èèyàn kí wọ́n tẹ ẹran ara èèyàn iná ló yàn láàyò bó yẹ pé àwọn kòkò mi ò jẹ́ máa bá tèmi lọ yóò ti wọlé sí ọ̀n lára ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ti máa ṣe tẹ̀pẹ́ ń gbò bá ṣe tán iná lẹ́ẹ̀tọ́ ṣe máa mọ̀ pé ó ṣe báyìí ó ṣe tọ̀hún àdúrà wọ́n gbà o àbúrò ayé ò ní kẹ́nì kọ̀ọ̀kan wa. kóríyá ni kí gbogbo máa ṣe fúnra wa bá a bára wọn tí a ń gbìyànjú tí a ń sapá láti pé káwọn rawọ́ ọ̀wà àbàjẹ́ bolẹ̀ bá a bá lè ṣàtìlẹ́yìn fúnru wọn kò burú kò léèwọ̀. ẹ̀yin tẹ̀sí máa ń láǹfààní láti máa wà wọn fọ́nrán wa tẹ̀ máa ń pín káàkiri àmọ̀rírì yín nítorí pé ẹ̀yin lẹ dúró gẹ́gẹ́ bí èjìká tí ò jẹ́ kẹ́wò yẹ̀gẹ̀rẹ̀ lọ́rùn ẹni ẹ̀yin lẹ dúró gẹ́gẹ́ bí etí tí ò jẹ́ kórí ó dà kó làágì ibi ẹ bá pín dé ibi ẹ bá tọ̀ ń dé tẹ bá ròyìn ẹ̀dẹ́ làwọn èèyàn ò fi mọ̀ ẹ má gbàgbé lórí ìkànnì yìí ó ṣe kókó ẹ like ẹ share kẹ́ comment àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì tẹ bá rí àǹfààní wà fún yín ẹ láti sọ lábẹ́ kọ́mẹ̀ntì ń bẹ̀ àmọ́ bá ṣe dọ́dọ̀ yín tá a fi mẹ́sẹ̀jì láti gbọ́ ó torí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tá a bá mú àyè ló jẹ́ pé àdúrúurú míì tó tún ju bẹ́ẹ̀ lọ ń ṣẹlẹ̀ káàkiri ṣùgbọ́n ìyá ọba pè wá síta bá ṣèwádìí dè díẹ̀ iná láàmú bó ti rí ẹ máa like ẹ máa share ẹ máa comment kẹ máa subscribe sórí ìkànnì yìí títí ọjọ́ míì tá a máa láǹfààní àti pàdé akọ́dì tó ń fò lókè lókè mo sún mo sáyẹ̀nsì.